ẹ bá mi pé gbogbo àwọn tán nípèníjà ojú kí wọ́n súnmọ́ bíbá yìí. Mo fẹ́ fún yín ní rẹ́sípì oògùn ojú. Bóyá ojú tí ẹ ń wò bàìbàì ni ó ń yọpin ni. Nǹkan súnmọ́ nǹkan jìnnà sí ẹ ò ní rí. Tó bá fẹ́ wo nǹkan nu fóònù wàá fọwọ́ bojú báyìí ò tún ní rí náà wàá sùn mojú. Ó tún lo glasses bóyá bí mú ẹni o. Àbí ó tiẹ̀ di pígbà tó dàgbà ló bẹ̀rẹ̀ sí ní níṣòro ojú. Ẹ̀yin lẹni fídíò yìí. Ẹ bá mi share fídíò yẹn jẹ́ kó kan ọgbẹ́ni tó bá nípèníjà ojú lára. Pẹ̀lú ògo Ọlọ́run ò ní ṣépè fún yín tí wọ́n bá try recipe tí mo fẹ́ drop yìí tán bá lò tán ṣe mú ẹni kan ṣe kẹ́ tó wá di pé ẹ bẹ̀rẹ̀ sí ní lọ ṣe iṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ follow page mi. Màá dúró dè yẹn lọ ẹ má pẹ́. Ẹ follow, ẹ like, ẹ comment bẹ́ẹ̀ lè sọ gbogbo nǹkan ẹ sọ pé thank you, God bless you ma. Pẹ̀lú ògo Ọlọ́run á dẹ̀ jẹ́ fún yín. Ògùn ojú tó confirm ni. So kí ni nǹkan àkọ́kọ́ tẹ máa lọ bá mi wá òun nìkan tẹ̀ ń wò lójú kámẹ́rà yìí irú. Kì í ṣe pẹ̀tẹ̀ kì í dẹ̀ ṣe woro tẹ bá ti sọ fáwọn tó ń ta wípé ẹ fẹ́ pẹ̀tẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ woro wọ́n ti mọ̀ yìí tẹ fẹ́ òun ló wà láàrin. Mi ò ní ẹ má lọ ra irú tó bá ti gbé jáde fún yín tó bá ti dúdú bí èédú tó dúdú tó kàn fúláàtì ìyẹn ò ń ṣe irú gidi o. Irú gidi irú eléyìí bó ṣe wà yìí nísì báyìí Kwara náà ti máa ń bá mi gẹ̀ẹ́tì ẹ̀ àbí Ìlọrin náà ti máa ń bá mi gẹ̀ẹ́tì àbábẹ́kúta ilé ìtàn gbédè yìí nísì Abẹ́òkúta náà ti bá mi gẹ̀ẹ́tì ẹ̀ tàbí Ìlọrin bí méjì tí máa ti ń gẹ̀ẹ́tì original nìyẹn. Tẹ́ bá ti wá bá mi gẹ̀ẹ́tì irú iṣẹ́ rẹ̀ ó pọ̀ o ó fẹ́ kúnlàjì báfù yìí. Kí ni ìkọ́ ẹlẹ́kejì tẹ́ máa lọ bá mi wọ̀ òun ni èpo ahùn. Ṣé ẹ ti follow mi? Ó yá ẹ jẹ́ n pé nọ́mbà mi ṣùgbọ́n case tẹ́ bá ní nǹkan mi tó jẹ́ ìdojúkọ fún yín bóyá hypertension ni àbí high cholesterol àbí nǹkan ọmọkùnrin tí tiẹ̀ ti kú pátápátá ni tẹ́ ẹ lè ṣe mọ́. So àbí spiritual issue ni gbogbo ẹ̀ là ń dì pẹ̀lú lọ́dọ̀ wa ń bí báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08027457099. Nǹkan àkọ́kọ́ ni irú ẹlẹ́ẹ̀kejì ni èpo ahùn ṣẹ́tìrì. Tẹ́ bá ti bá mi gẹ̀ẹ́tì èpo ahùn èpo ahùn yẹn irú yìí tí mo mú dání yìí sí báyìí ẹ lè gẹ̀ẹ́tì irú ẹ̀ bíi 10. Tẹ́ bá ti wá gẹ̀ẹ́tì ẹ bá mi gẹ̀ẹ́tì ata báyìí ṣẹ́tìrì. Ẹ bá ti gẹ̀ẹ́tì ata yìí báyìí ṣẹ́tìrì ó di 2 ó di 3 irú èpo ahùn then àlùbọ́sà ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà ṣẹ́tìrì àlùbọ́sà tó dàbí wine colour bíi pink òun ni kẹ́ gẹ̀ẹ́tì irú àlùbọ́sà ọwọ́ mi yìí tẹ́ bá ti gẹ̀ẹ́tì 6 ó ti tó. Ẹ wá bá mi wá ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà eléwé tiwantiwa ni o kò ṣe ìtẹ́ fi ń ṣe sàláàdì o. Ẹ bá mi gẹ̀ẹ́tì yẹn náà so kóun náà pọ̀ ẹ bá ti wá kó sí ṣódì nǹkan 4 nǹkan ó ti pé 5 bẹ́ẹ̀ yẹn irú èpo ahùn àlùbọ́sà eléwé àlùbọ́sà pink gangan àti ata. So ẹ wá bá mi kó gbogbo ẹ̀ sódó ẹ wá gún ẹ fi odó gún gbogbo ẹ̀ ní tútù yẹn ni o ẹ gún á fọ́ dáadáa. Tẹ́ bá ti wá gún gbogbo ẹ̀ tán pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ yẹn ẹ wá sa èèwọ̀ kan ṣo tó wà níbẹ̀ ni pé ẹ lè sa sínú òrùn abẹ́ ilé lè máa sa sí. Tẹ́ bá ti wá bá mi sa tó ti gbẹ dáadáa ẹ wá gbé lọ sí díẹ̀ ẹ̀rọ kẹ́ ẹ lọ kó kúná. Ẹni tó bá ní ìpèníjà ojú ẹni kó máa lo ṣíbí teaspoon yẹn kó máa lo 1 teaspoon láàárọ̀ kó máa lo 1 teaspoon lálẹ́ continuously for 8 weeks. What did I say? 8 weeks òun ni treatment ẹ̀ 1 teaspoon láàárọ̀ 1 teaspoon lálẹ́ fún 8 weeks. So tẹ́ bá lọ tán bó ṣe máa rí lélẹ̀ ṣẹ́tìrì oògùn lẹ́ ń wò lọ́wọ́ mi yìí. Tẹ́ bá lọ tán bó ṣe máa rí lélẹ̀ ṣẹ́tìrì ìta ṣe sílẹ̀ lélẹ̀ fún títà nǹkan táwa náà fi ń jẹun ni ló fi máa ń dùn wá. Tẹ́ bá wo fídíò wa tẹ́ ẹ̀ follow tẹ́ kàn ń share fídíò tẹ́ ẹ̀ ń share fídíò ẹ bá lẹ́ẹ̀ lògùn tí yóò ṣiṣẹ́ inú mi ò dùn sí ni ẹ follow mi ẹ like ẹ dẹ̀ comment. So ìta ti ṣe sílẹ̀ lélẹ̀ fẹ́ni tí ò bá lè ṣe ó wà ńlẹ̀ fún títà ṣó ti yẹ yóò wà ńlẹ̀ fún títà eléyìí ní sí báyìí tóṣù kan lélẹ̀ so ẹni tó bá fẹ́ lò oṣù 2 ni so ó wà ńlẹ̀ fún títà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08027457099 tẹ́ bá nídìí ẹ pè wá ire o.